àláwọn tí bá kí n tó sọ kẹ́ gbọ́ dáadáa àwọn tí wọ́n gbógun ta Aláàfin kan lánàá lórí pé Aláàfin fẹ́ kọ ìwà àbàjẹ́ kọ̀wọ̀ sí Aláàfin kọ̀ láti fi àpọ́nlé tó wà fún àpèrè Aláàfin láti fi àpọ́nlé yìí lẹ̀ fún àwọn olóṣèlú wọ́n sì rò pé àwọn làwọn kú lágbára pẹ̀lú tó wà nílẹ̀ pẹ̀lú ìjọba ìbò wọ́n sì lò Aláàfin lórí àwọn nígbẹ̀yìn ńkọ́ ibi táwọn sọ yìí náà ń lọ tí wọ́n ń wò lọ́ọ̀kan wọn ò dé bẹ́ẹ̀ tí wọ́n jáde láyé ẹni àkọ́kọ́ lé ṣe wọ káàlẹ̀ sùn kò dé bẹ́ẹ̀ ń wò lọ́ọ̀kan ni ẹni táwọn sọ olówó ó nípò ọlẹ́nu ọmọ èèyàn gbogbo nǹkan ló ní ṣùgbọ́n pò tó ń wò lọ́ọ̀kan tó mú lẹ́nu tó fẹ́ ṣe kò dé bẹ́ẹ̀ ó kú sọ́nà bí èéfín ni ẹni ẹlẹ́ẹ̀kejì ó náà ń wò ni kò dé bẹ́ẹ̀ kódà ẹni ẹlẹ́ẹ̀kejì ikú tó kú gbogbo ayé náà lọ́mọ ẹ̀san ni ẹ dákun ní ìgbà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó dé ẹ bá ń dákọ̀ ọba kan àbí méjì tó ní tàn Aláàfin ẹ bá ń dákọ̀ ọba kan àbí méjì tó lè dúró níbi Aláàfin bá ti dúró tí wọ́n bá gbé ojú àdá kalẹ̀ àbíjọba ọmọ Aláàfin ọmọ ṣe o ọ̀hún èrò mọ̀mọ́ta sí kógoro Aláàfin náà lè wá fojú tẹ́ńbẹ́lú báyìí. Ẹ káàbọ̀ sí ìkànnì ojúlówó ọmọ Yorùbá ìkànnì tó gbèrègèdè. Àwọn olóṣèlú wa ti ń bá ṣe kí ni wọ́n ti ń bá dorí ìtàkodò kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti pẹ́ wọ́n ti ń bá dorí ìtàkodò ti pẹ́ tí ọ̀bà ní rí bẹ́ẹ̀ níbi tálààfin wà ẹni tálààfin fún ládé ẹni tálààfin sọdọba aládé ẹni tó yẹ pé kò sí tàn kankan tó gbé wọn jókòó yóò wá pàṣẹ fálààfin pé mi gẹ́gẹ́ bí olórí ẹ̀yin ọba ní eléyìí kù díẹ̀ káàtó ó ṣe kí ni ó kù díẹ̀ káàtó kò sẹ́ni tó jọmọ Yorùbá gidi tí wọ́n gbọ́ ọdún tó ṣẹlẹ̀ lánàá àbíjẹta yìí tí wọ́n kéde pé ìbà Olúbàdàn yóò jẹ́ alága lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ níbi tálààfin wà nǹkan ti ṣèràn Yorùbá pánsó òfura pánsá jáná àjò fura àjájì bóńlé ọba fura olè oko ó lè ti kó ran Yorùbá látẹ̀yìngbà wo ìtàn Yorùbá wá dìtàn Ìjàpá àti Yáníbo lójú ẹ̀yin ọmọ Yorùbá orí ìfẹ́ ní àti mọ́tàrí nìkan nígbà tí mo wà ní iléèwé onípele kejì táwọn pè ní grammar school secondary school mo rántí pé a máa ń ṣe issue ẹ̀kọ́ ìtàn kó gbogbo ìtàn nú pátápátá wọ́n ti ń jẹ́ gbogbo ìtàn nú pátápátá tó ṣe ní límọ̀ ni pé wọ́n padà yọ ẹ̀kọ́ ìtàn mímọ́ ẹ̀kọ́ nípa ìtàn wọ́n padà yọ kúrò kílẹ̀ kí n máa kẹ́kọ̀ọ́ nípa ìtàn gbà náà ni pé art class ni mo wà ṣùgbọ́n wọ́n wá ń ṣe nílé ìmọ̀ pé kí ló dé tí wọ́n yọ ẹ̀kọ́ ìtàn kíkọ́ kí ló dé tí wọ́n yọ kúrò nínú ẹ̀kọ́ táwọn tó bá wà nípele nǹkan láyé òde òní ní ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nìsín ó wá jẹ́ kí n mọ̀ pé àṣírí tí wọ́n fi kásẹ̀ ẹ̀kọ́ ìtàn kíkọ́ tí wọ́n fi kakú ńlẹ̀ láwọn iléèwé rẹ̀ ẹ̀yin yẹn wá ẹ bá wò dáadáa ẹ rí i pé nínú àwọn tó kó bá wa jù pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àwọn olóṣèlú ni ní tí ẹ sì ń ṣe yìí àwọn olóṣèlú wọ́n fi ń rún ìran Yorùbá ni torí pé kí ni kò sí ìlú kan tẹ́ẹ̀dì láyé kò sí ìran kan tẹ́ẹ̀dì láyé tí ò ní nítàn àwọn ọ̀nà tẹ́ẹ̀ sì ń wò ìtàn ni wọ́n ṣe ṣiṣẹ́ lórí tí wọ́n ń ṣe álìmọ̀ nípa Yorùbá wá dìtàn Ìjàpá àti Yáníbo lójú ẹ̀yin ọmọ Yorùbá orí ìfẹ́ ní àti mọ́tàrí nìkan àbẹ́ ní tí ń ṣẹlẹ̀ ọlọ́wà bí òye ẹ̀yin ọmọ Yorùbá ni tó bá jẹ́ pé tí ń ṣẹlẹ̀ yé ẹ̀yin ọmọ Yorùbá dáadáa gbogbo àtàjọ ọmọ Yorùbá tó bá jẹ́ pé tọ́jọ́ yé wa dáadáa gbogbo tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ìjà ọjọ́ iwájú ní ọmọ Yorùbá o àwọn olóṣèlú wa ti ń bá dorí ìtàkodò ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti pẹ́ wọ́n ti ń bá dorí ìtàkodò ti pẹ́ tí ọ̀bà ní rí bẹ́ẹ̀ níbi tálààfin wà ẹni tálààfin fún ládé ẹni tálààfin sọdọba aládé ẹni tó yẹ pé kò sí tàn kankan tó gbé wọn jókòó yóò wá pàṣẹ fálàfin pé mi gẹ́gẹ́ bí olórí ẹ̀yin ọba ní ẹ̀yin olóṣèlú wa ẹ bẹ̀rù àtúbọ̀tán ẹ sì bẹ̀rù ọjọ́ ogbó yín ẹ bẹ̀rù ọjọ́ alẹ́ ẹ bẹ̀rù ọjọ́ ọ̀kan yìí ilé ìkú díẹ̀ káàtó ó ṣe kí ni ó kú díẹ̀ káàtó kò sẹ́ni tó jọmọ Yorùbá gidi tí wọ́n gbọ́ ọdún tó ṣẹlẹ̀ lánàá àbíjẹta yìí tí wọ́n kéde pé ìbà Olúbàdàn yóò jẹ́ alága lọ́balọ́ba
nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táláàfin wà. Nǹkan ti ṣèran Yorùbá, nǹkan ti ṣèran Yorùbá. Pánsá ò fura, pánsá jánà àjò fura àjájìn, bónílé ò bá fura olè ó kó. Ó lè ti kóran Yorùbá látẹ̀yìn, ṣùgbọ́n tá a lérò ní pé bóyá bójú bá ṣe ń là sí i, táwọn ọmọ ọkọ Yorùbá ń dàgbà, wọ́n mọ̀ béèrè tán ìṣẹ̀dálẹ̀ babalá baba wọn, kàkà kí wọ́n béèrè tán, kí wọ́n fìdí tàn múlẹ̀, kí wọ́n tẹ̀lé tán. Ìfẹ́ inú yẹn ń tẹ̀lé, bóyá nítorí owó, bóyá nítorí pé àjọṣepọ̀, àbí torí pé lágbájá sẹ̀mí ń gbẹ̀san lára rẹ̀. Ẹ dákun nípínlẹ̀ Ọ̀yọ́, níbi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó dé, ẹ bá ń dákọ̀ ọba kan àbí méjì tó nítàn Aláàfin. Ẹ bá ń dákọ̀ ọba kan àbí méjì tó lè dúró níbi Aláàfin bá ti dúró, tí wọ́n bá gbé ojú dàtàn kalẹ̀. Àbí ìjọba ọmọ Aláàfin ọmọ ṣe o, ọmọ ṣe o. Ọ̀hún èrò mọ̀mọ́ta sí kógoro. Aláàfin náà lè wá fún kẹ́mi pé mo fẹ́ràn wa létí àwọn èèyàn méjì kan tí wọ́n gbógun táláàfin kan jọ̀wọ́n àná. Ẹ bá lówó ọmọ Yorùbá tó sì mọ̀tàn yóò mọ̀ tí mo sọ yìí. Wọ́n lágbára ńgbà náà tòótọ́, wọ́n lu agbára o, wọ́n lágbára gan o nígbà náà, wọ́n sì lu agbára lérí Aláàfin tòótọ́. Àmọ́ nígbẹ̀yìn ńkọ́, ní táwọn náà náwó sí ọwọ́ wọn ò tó tí wọ́n jáde láyé láwọn tá à ń sọ yìí. Àláwọn tí bá kí n tún sọ kẹ́ gbọ́ dáadáa, àwọn tí wọ́n gbógun táláàfin kan lánàá lérí pé Aláàfin fẹ́ kọ ìwà àbàjẹ́ kọwọ́ sí. Aláàfin kọ̀ láti fi àpọ́nlé tó wà fún àpèrè Aláàfin, láti fi àpọ́nlé yìí lẹ̀ fún àwọn olóṣèlú. Wọ́n sì rò pé àwọn làwọn kú lágbára pẹ̀lú tó wà nílẹ̀, pẹ̀lú ìjọba èbó. Wọ́n sì lò ìjọba, wọ́n sì lò l'Aláàfin lórí. Àmọ́ nígbẹ̀yìn ńkọ́, ibi táwọn táwọn sọ yìí náà ń lọ, tí wọ́n ń wò lọ́ọ̀kan, wọn ò dé bẹ́ẹ̀ tí wọ́n jáde láyé. Ẹni àkọ́kọ́ lé tí wọ́ káàlẹ̀ sùn, kò dé bẹ́ẹ̀, wọ́n ń wò lọ́ọ̀kan ni. Ẹni táwọn sọ lówó, ó nípò, ó lẹ́nu, ọmọ èèyàn, gbogbo nǹkan ló ní, ṣùgbọ́n pò tó ń wò lọ́ọ̀kan tó mú lẹ́nu tó fẹ́ sí kò dé bẹ́ẹ̀, ó kún sọ́nà bí èéfín ni. Ẹni ẹlẹ́ẹ̀kejì òun náà ń wò ni, kò dé bẹ́ẹ̀. Kódà ẹni ẹlẹ́ẹ̀kejì, ikú tó kú gbogbo ayé náà lọ́mọ, ẹ̀san ni. Ẹ̀yin wa ní ìgbà ní ẹjẹ́ àrùn, ẹ̀yin òṣèlú wa, ẹ̀tẹ̀ jẹ́jẹ́ ẹ̀fọ́ agbára lu. Ẹ rántí pé èso tó pọ́n dẹ̀dẹ̀dẹ̀ tí ń wọjú tí ń ṣe báyìí, ó ń bọ̀ àti kíni, ó ń bọ̀ àdì dúdú lálá tó ròkè ilẹ̀ ní ń bọ̀. Ètò ẹ̀sìn lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ yóò dá o, nípínlẹ̀ Ọ̀yọ́ kò dá o, 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 kò dá o. Gẹ́gẹ́ bí ìtàn Yorùbá o, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń sapamọ́ sábẹ́ ọ̀rọ̀ náà tẹ̀ ń ṣàbòsí, ó kù yín, ó kù ọba Elédùà tó dá yín. Aláàfin jù bẹ́ẹ̀ lọ o.